wọn tó kù pọ̀ òun náà lè tó bá ti ṣe gbégbèsè ayé dáadáa akramakumullah. tá a fi jẹ́ kẹ́lòmíì náà gbégbèsè ayé dáadáa. Allahu akbar. gbogbo òṣèṣì tá a bá wà ká máa dúpẹ́. Alhamdulillah. àmẹ́yìí tí à ń dúpẹ́ lé lórí ọpẹ́ ìdùnnú ni alhamdulillah. kì í ṣọpẹ́ tipátipá. Allahu akbar. pé ó dá wa sí a wà lálàáfíà a wà ní ààyè tó yẹ ká wà. alhamdulillah. inú wa ò bàjẹ́. alhamdulillah. so ọpẹ́ nìyẹn. alhamdulillah. gbogbo kálukú àtẹni tó ń wò wá àtẹni tó ń gbọ́ wa ni wọ́n máa dúpẹ́ bí alhamdulillah. gbogbo olú ṣe lé ká tó ṣọdún tọ́pọ̀lọpọ̀ ń wò wípé báwo láti ṣe wá ṣọdún yìí Allahu akbar. báwo láti ṣe báwo lójú ò ṣe ní báwo tíyàn. lójú ò ṣe ní tíyàn ọlọ́run sì ṣe Allahu wẹ́rẹ́ akbar. wẹ́rẹ́ wẹ́rẹ́ alhamdulillah. àwọn èèyàn ò banújẹ́ alhamdulillah. kò alhamdulillah. sẹ́ni tó ká gógó alhamdulillah. ló wá fi ṣọdún yẹn alhamdulillah. alhamdulillah àwọn tó lọ sí hajj naam. àwọn míì ti dé bẹ́ẹ̀ni sà. àwọn míì ò sì dé bẹ́ẹ̀ni sà. àwọn tó ti dé yẹn náà àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. wọ́n lọ lálàáfíà wọ́n bọ̀ lálàáfíà alhamdulillah. àwọn tó kù wọ́n máa dé wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tí wọ́n fi kó wọn tán. Ya Rabb. ọlọ́run darí wọn pẹ̀lú àlàáfíà àti ìdùnnú. àmín. akramakumullah. so ìyẹn gbogbo tabaro gbogbo kìíní ìpapọ̀ ó tó ọpẹ́ alhamdulillah. ó tó ọpẹ́ alhamdulillah. so ìdúpẹ́ yẹn òun ni ọpẹ́ àkọ́kọ́ tá a fẹ́ dá bẹ́ẹ̀ alhamdulillahi rabbil alamin. Ọlọ́run kó gbọ́ pé wa Àmín. bó ṣe rí nìyẹn. lára ọpẹ́ tí a dá tẹ̀sí fi kọ́ wa nígbà tá a bá ti ní alhamdulillahi rabbil alamin tẹ́ẹ̀tún wá fi nù wá pé ká máa sọ pé masha Allahu la quwwata illa billah. ọ̀rọ̀ markaz náà ni ẹ fi ń kọ́ wa ọ̀rọ̀ Mawlana Sheikh Adam tọ́rọ̀ bá dẹ̀ ti sopọ̀ mọ́ markaz tó sopọ̀ mọ́ Mawlana Sheikh Adam ọ̀rọ̀ Islam náà ni a ti parí ọdún léyásá gbogbo nǹkan la fi ṣe ẹ sọ fún wa pé ìbádà wà tó yẹ pé a fi owó ṣe tá a fẹ̀mí ṣe tá a fara ṣe tá a fi gbogbo kò léyà tiwa ṣe lẹ́yìn ọdún àti parí léyà kí ló tún kù sà gẹ́gẹ́ bí mẹ́sẹ̀jì tí gbogbo mùsùlùmí àgbáyé fẹ́ gbọ́ lẹ́nu Baba Láìgé. nǹkan tó kù pọ̀ òun náà lè tó bá ti ṣe gbégbèsè ayé dáadáa akramakumullah. tá a fi jẹ́ kẹ́lòmíì náà gbégbèsè ayé dáadáa. Allahu akbar. tá a bá wò ó ìsìláàmù ló kì í ṣe tẹnu naam. nínú gbogbo ẹ̀sìn pátá látòkè délẹ̀délẹ̀ akramakumullah sà. ìsìláàmù ló kó gbogbo ẹ̀ tán. Allahu akbar. ọ̀nà tó fi kó tán ni pé tí n bá bẹ̀rẹ̀ sí sọ díẹ̀díẹ̀ nísìn gbogbo nǹkan tó kù ó yé wa látara òpó márààrún Islam so òpó karùn-ún yẹn la ṣe tán naam. òpó karùn-ún yẹn alálàájì lọ lílọ tálálàájì lọ tó bá fẹ́ kúrò lé yóò dà níyàn ìyẹn rán wa létí ìgbẹ̀yìn Allahu akbar. ìgbẹ̀yìn Allahu akbar. òpó karùn-ún yẹn náà òpó gbẹ̀yìn ni Allahu akbar. ó sì rán wa létí ìgbẹ̀yìn Allahu akbar. ìgbẹ̀yìn tí kálukú ó ṣe Allahu akbar. tí ó bá pàdé tí ó fi lọ bọ́ lọ́hùn. Allahu akbar. náà lọ́lọ́run fi ṣe òpó gbẹ̀yìn nínú òpó Islam. ó dà maratan fil umri akramakumullah sà. ẹ̀ẹ̀kan lọ́dún ẹ̀ẹ̀kan nígbésí ayé ni kì í ṣe mo ṣe ájì ó ti di mẹ́wàá tí mo lọ ó di mẹ́wàá ó di ọgbọ̀n ó dógún tí àwọn kinní yóò bá lápálá rẹ̀ Allahu akbar. sọ̀kò wúlò lórí ẹyọ kan ṣo yẹn náà lọ́lọ́run fẹ́ gbà ìwọ tó bá lọ sí hajj ẹyọ kan ṣo ló ṣe lọ o mọ̀ bọ́lọ́run ti gbà á àbí ò tí gbà á ìgbà tó dé ó bẹ̀rẹ̀ sí hùwà jìbìtì ó bẹ̀rẹ̀ sí hùwà tí ò dáa akramakumullah. ìlọ sí hajj yẹn kò lápálá rẹ̀ ẹ̀ka sí pé fama hajjajta walakin hajjatul 'ir. akramakumullah. ما حججت بمال أصله دنس فما حججت ولكن حجت العير فما حججت ولكن حجت العير ọmọ owó tí ò dá الله إلا كل طيبة ọlọ́run ò ní gba tí ò dá lọ́dọ̀ ẹ̀
gbogbo nǹkan tọ́lọ́run fẹ́ gbà dáadáa ni. ما كل من حج ما حج مبرور kì í ṣe gbogbo ẹni tó lọ sí hajj ما كل من حج لا إله إلا الله. الله مبرور lọ́lọ́run sọ yìí pé tó wípé labbaika Allahumma labbaik ilaha illallah. lọ́lọ́run sọ yìí pé labbaika wa sa'adaik. Allahu akbar. so kì í ṣe gbogbo ẹni tó lọ sí hajj ni hajj ẹ̀ jẹ́ hajjun Mabrur. mabrur رحمكم الله wa sa'yun mashkur wa tijaratan wa zambun maghfur. Akramakumullah. ẹni tó kó gbogbo ẹ̀ tán bẹ́ẹ̀ yẹn òun ló lọ sí hajj. Allahu akbar. náà lẹ́ni tó bá padà dé tí gbogbo àwọn iṣẹ́ yìí wá lápá lára ẹ̀. lápá rẹ̀ tó ń ṣe eré tó ń ṣe gbogbo ẹ̀ Akramakumullah. tí ó máa hùwà kóòlù zur kò máa jẹ́rìí èké Kai. kò máa kì í ṣe kó kàn lówó kó kọjú sí Mákà Mákà. òun kọ́ ni o Kai. ó dá níyàn tààrà Akramakumullah. pé àfikọ́ ló ń gba iṣẹ́ yẹn Ya. òun ni Akramakumullah. ìyẹn jẹ́ iní Naam. téèyàn bá dá níyàn èyàn ó rí i pé ihun tó fi ń jẹ́ iṣẹ́ ni pé ok o ti dá níyàn o fẹ́ gbé ihram ó wẹ̀ ó gbé ihram a sì rí i pé gbé ìgbàkú wọn ó wẹ̀ Allahu akbar. wọ́n wá fún ní káfà ni Allahu akbar. wíwẹ̀ tí wọ́n wẹ̀ yẹn ó ṣe déédéé wíwẹ̀ La ilaha tó illallah. wẹ̀ kó tó gbé ihram La ilaha illallah. ó gbé ihram ó ṣe déédéé wọ́n fún ní káfà ni. La ilaha illallah. La ilaha illallah. الله أكبر òun náà ló ń túmọ̀ yín pé ó ń túmọ̀ iṣẹ́ ẹgbẹ̀yìn. bẹ́ẹ̀ ni La ilaha illallah. Akramakumullah. so tó bá ṣe bẹ́ẹ̀ yẹn yóò máa ní labbaik Allahumma labbaik yóò máa ṣe labbaika yóò ṣe gbogbo yẹn orígun kọ̀ọ̀kan mo fẹ́ rọra mú un. Naam. Naam. Tó bá ó ti múra ó ti ṣe gbogbo ẹ̀ bí ìgbà tí wọ́n fẹ́ fún ní káfà nínú. Tó bá dijọ́ àràfá tó bá di yawmu tarwiya Akramakumullah. yóò lọ o bá jẹ́ olówó o bá jẹ́ tálíkà o bá jẹ́ ọlọ́lá o bá jẹ́ bákan kálukú ó ṣe déédéé kò sí yàtọ̀ láàrin ikú olówó Yeah. ikú tálíkà Allahu akbar. ikú ẹni tó ní ikú ẹni Allahu tí ò akbar. ní ikú ẹni tó so ẹ jìjọ ṣe déédéé bákan náà Allahu akbar. tó bá dé Mínà yóò sùn lẹ́lẹ̀ Bẹ́ẹ̀ni sá. Allahu akbar. ilẹ̀ ẹlẹ̀ tó sùn yẹn kò lè gbé bẹ́ẹ̀dì wá láti ilé ẹ̀ òun fi water bed sùn lé ẹ̀ High class. high class òun ṣe gbogbo ẹ̀ kò débẹ̀ Allahu akbar. ẹ jìjọ wá dọ́gba Allahu akbar. Ó sọ̀kalẹ̀ yányán. parapata so ó ṣe bẹ́ẹ̀ tí ó fi dìde lọ sí àràfà yóò wá wà láràfà yẹn tí ó fi ní sí yàtọ̀ Kai. ó wá kúrò láràfà ó lọ Muzdalifa ó fẹ́ sùn Muzdalifa ó kí magribi ìṣáì ó ṣá òkò kò sí pé ẹ bá mi gbé bẹ́ẹ̀dì wa o Ara. kò sí ẹ bá mi ṣé ẹni tó tẹ́wọ̀n bá ẹni tó kú ṣé ó lè béèrè bẹ́ẹ̀dì La ilaha illallah. Kò lè yan bọ́. kò rà sọ bẹ́ẹ̀ ló ṣe rí Allahu akbar. Allahu akbar. ẹ sọ ẹ̀sìn ọ̀hún La ilaha illallah. tó kù pé bóyá ẹ̀ à ń bù mọ́ ìsìláàmù ni wọ́n ṣe kí ni tí ó júwe bo ìgbẹ̀yìn ẹ fún ẹ Allahu akbar. tó bá fi rántí gbogbo eléyìí ó máa fi ṣiṣẹ́ rí Allahu akbar. náà lè fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìsìláàmù ló kó gbogbo Bẹ́ẹ̀ni. láì dání. ẹ bá dẹ̀ wo ìgbà tó fẹ́ sọ̀rọ̀ hajj Naam. nínú alukur'an Akramakumullah. ó fún ní ọgbà ọ̀rọ̀ Bẹ́ẹ̀ni sá. pé suratul hajj tẹ́ bá lọ ṣàkíyèsí gbogbo súrà tó kù tẹ́ tó ka áyà méjì mẹ́ta yóò sọ nǹkan tó yóò sọ Purpose. purpose áyà yẹn Akramakumullah. àti nǹkan tá áyà yẹn fi ń jẹ́ orúkọ Bẹ́ẹ̀ni sá. yóò sọ fún yín Allahu akbar. Allahu akbar. wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀
suratul hajj ni o bẹ́ẹ̀ ni sá ó ní ya ayyuhal ladhina amanu ya ayyuhan بالله nasu من الشيطان الرجيم بسم إذا الله زلزل- الرحمن الرحيم يا أيها الناس اتقوا اتقوا ربكم Allahu akbar إن زلزلة الساعة شيء عظيم Allahu akbar يوم ترونها الله تذهل أكبر. كل مرضعة عما أرضعت Allahu akbar وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى لا إله إلا الله. وما هم بسكارى ولكن عذاب الله شديد لا إله إلا الله yawm al-qiyamah لا إله إلا الله tí hajj ó fi máa rán wa létí òun náà nìgbẹ́ ní pé òun náà nípìnlẹ̀ iṣẹ́ gbẹ̀yìn Allahu akbar iṣẹ́ gbẹ̀yìn tẹ́ fẹ́ ṣe nìyẹn Allahu akbar يا أيها الناس. اتقوا ربكم kò sọ pé ya ayyuhal ladhina amanu kò sọ pé ya ayyuhal ladhina kafaru Kai. kò sọ ó ní ya ayyuhan nas oko tó o bá ti rí béèyàn ṣe ń rí ó ń bẹ wí Allahu akbar يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم gbogbo tó bá ń ṣe bẹ̀rù ọlọ́run inna zalzalata sa'ati shay'un shay'un azim. azim. عظيم Kai. ọjọ́ tí gbogbo nǹkan ó dàrú ẹni tó fẹ́ kú kò lè mọ̀ àwọn èèyàn tó wà nítòsí ẹ̀hún gbogbo wọn ó dààmú gbogbo nǹkan ó Allahu dàrú akbar ẹni tó ń lọ sí hajj àwọn ilé ó dààmú àwọn òun náà ó dààmú bẹ́ẹ̀ ni sá yóò fi ara lélẹ̀ yóò fi Yóò- dúkìá lẹ̀ yóò fi gbogbo pátápátá. nǹkan lẹ̀ Allahu akbar kò sírú ilé tó lè nílùú rẹ̀ yóò lọ rẹ́ǹtì lé lọ́hùn àbí òtí rẹ́ǹtì ilé yóò lọ jókòó Kai. yóò fara gbolẹ̀ Allahu akbar Allahu akbar so èèyàn bẹ́ẹ̀ kì í ṣerú ilé tó ní Naam. òun ló fẹ́ gbé tó bá débẹ̀ bẹ́ẹ̀ ni sá wọ́n lè kó àwọn mẹ́wàá papọ̀ wọ́n lè kó àwọn 20 èèyàn papọ̀ bẹ́ẹ̀ ni sá sínú ilé yẹn ilé tó yá sí pé pálọ̀ ẹlòmíì yàrá ẹ̀ ó tóbi débi pé bẹ́ẹ̀ ni sá fẹ́rẹ́fẹ́rẹ́ ni ṣé ó lè ṣe wọ́n bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ di bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ́ kan tó ń pẹ́ tó bá yí rẹpẹtẹ yóò rí bọ́ọ̀lẹ̀ ni bẹ́ẹ̀ ni so akramakumullah ìyẹn ni ìyẹn ni alákọ̀ọ́kọ́ sá àwọn àwòkọ́ tó wá sọ̀rọ̀ hajj ọ̀nà jì nínú súra ẹ̀ uzina lil wa'adhin bin nasi fil hajj Naam. ya'tuka rijalan àwọn èèyàn ó dàgẹ̀ẹ̀rẹ̀ وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد bákan náà lẹ́rìí o يريد ẹ bá ti débẹ̀ o ò bá lówó o ò bá má ní ومن يريد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم وإذ بوأنا لإبراهيم مكان البيت ìyẹn ni ẹ ibi tó ti wá wọnú hajj ni وأذن àmì ìfẹ́ bàbá tó ń ta gbogbo yẹn á máa رحمكم الله